Allah, the most merciful. Fún mi lọ́wọ́ o má jẹ́ nìkan ṣayé mi Rukaya. Ẹ̀yin tèmi orúkọ tèmi ni Alájà Rukayat Aláwìyé Bàṣírí mi. Ṣé ti gbọ́ ń pa ẹ̀ nípa Bisi Ologe Show? Fún ayẹyẹ lóríṣiríṣi lọ́tún lọ́sùn. Ṣé bá fẹ́ kó gbọ́ nípa yín nípa ayẹyẹ yín káàkiri àgbáláyé? Ẹ kàn sí Bisi Ologe Show lórí YouTube, lórí Facebook, lórí Twitter, lórí Instagram. In fact, Bisi Ologe, they are the best. Love you. Ọlọ́run tí wàá jẹ́ wàá gbára rẹ̀ so mo dúpẹ́ lọ́wọ́ náà mo dúpẹ́. Inú àwọn èèyàn ń dùn gbòòrò kí ni ìmọ̀ràn yín fún wọn? Ìmọ̀ràn ni pé kí ni wọ́n dẹ̀ máa dùn kí ni wọ́n máa lọ wọ́rọ́wọ́rọ́ kí ni máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣá ọpẹ́ ni kò máa dúpẹ́ Ọlọ́run ṣá ti bá wa ṣe torí ní àwọn ẹ̀dá wa yìí so wà lè dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kó sá máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Kí ni ìmọ̀ràn yín fáwọn tí wọ́n gbé yín nílé ẹjọ́ gan? Àwọn tó gbé yín nílé ẹjọ́ wò ni pé a máa ń sọ kíní kan inú ohun èèyàn ohun Ọlọ́run àwọn Ọ̀ṣun àwọn èèyàn wọ́n ti sọ̀rọ̀ pé èmi ọmọ wọn tí wọ́n fẹ́ Ademola Adeleke pé èmi ni wọ́n fẹ́ àti PDP ẹgbẹ́ PDP wọ́n lẹ́ lọ́wọ́ ọgbà lóde ti gbé wa lọ sí ìdáná ní lẹ́sìn láti lọ sí ilé ẹjọ́ àtẹlẹsẹ tí Ọlọ́run ti sọ̀rọ̀ tú àwọn adájọ́ tí Ọlọ́run ti sọ̀rọ̀ tú àwọn tó dìbò ilé kan náà wọ́n fi ẹ̀ ti pé kò sí gbogbo aláborí kọ́ náà wá kájọ sowọ́pọ̀ ká lè jẹ́ kí Ọ̀ṣun ká lè jẹ́ kí ìpínlẹ̀ Ọ̀ṣun kó máa lọ sókè kó máa dàgbà sókè tí máa sọ fún wọn ní mọ́ mi níwọ̀n. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless.